eléyìí tún lágbára o. Gódógbó tó jẹ́ former manager Taye currency ló tún ti pariwo síta báyìí. Bẹ́ẹ̀ ni ó ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kán dákun kán bọ̀n bẹ̀ Taye currency. Nítorí láti ọdún 2019 tí àwọn ti pínyà tó ti ní òun ò bá òun ṣiṣẹ́ papọ̀ mọ́, tóun sì ti bẹ gbogbo àwọn èèyàn sí àwọn èèyàn jàǹkàn bíi bàbá Ajani Bello, MC Oluomo, kódà olórí Olúbàdàn gan dá sọ̀rọ̀ náà, ṣùgbọ́n Taye currency kọ̀ jálẹ̀ wípé òun ò bá òun ní nǹkan kan ṣe pọ̀ mọ́ ni wípé kóun máa lọ. Òun ò sì sọ wípé òun ò lọ nílò òun, àmọ́ Taye currency ó kọ̀ kò ṣe nǹkan náà lẹ́yìn òun láti ọdún 2019 o. Gbogbo ibi tó bá yẹ kóun rìn sí, kóun ti rówó, kóun ti rọ́wọ́ tì bẹ̀nu, kóun ti lè ṣe bàbá fáwọn ọmọ òun nílé, gbogbo bẹ̀ pátá òun ni Taye currency dínà mọ́ òun o. Lórí ẹ̀sùn kíni, kí ló dé, kí ló ṣẹlẹ̀? Ó lágbára o. Gẹ́gẹ́ bí ohun tí ó ní Taye currency sọ wípé òun ṣe, ó ní Taye currency accuse òun wípé gbogbo ọ̀rọ̀ táwọn bá ti ń sọ nínú báǹdì òun lòun máa lọ ń gbé fáwọn báǹdì kejì. Wípé kódà ẹ̀sùn tó kọ́kọ́ fi kan òun ni wípé gbogbo ọ̀rọ̀ di Alhaji Wasiu Alabi Pasuma táwọn bá ti ń sọ nínú báǹdì ti Taye currency, gbogbo ẹ̀ òní Gódógbó gẹ́gẹ́ bí mánéjà ló lọ máa ń gbé fáwọn báǹdì Pasuma. Eléyìí tó sì ń sọ nínú fọ́nrán yìí wípé kò ọ̀rọ̀ rí bẹ́ẹ̀. Kódà Gódógbó gan tún challenge Alhaji Wasiu Alabi Pasuma ni wípé kódà kò kàn jáde tó bá ṣe pé lóòótọ́ lòun máa ń rojọ́ fún báǹdì wọn kán wá ṣe lálàyé fáwọn ọmọ Nàìjíríà kan báwọn dá sí. Ọ̀rọ̀ yìí lágbára o. Kódà nínú àlàyé tí Gódógbó ṣe nínú fọ́nrán yìí tí mo máa fi sílẹ̀ báyìí tí gbogbo owó jìjọ gbọ́n tó sọ, ẹ gbọ́ bó ṣe sọ wípé Taye currency ṣàdúró lórí wípé àfi kóun kúrò nílùú Ìbàdàn, kóun ṣàfi Ìbàdàn lẹ̀ ni. Kí ló dé, kí ló le tó ilé yìí lórí ọ̀rọ̀ wípé mọ́ bá mi ṣe, mọ́ mi ìbá iṣẹ́, mọ́ màá bá ọ ṣe o àbá mi, kí ló fẹ́ le tó bẹ̀? Eléyìí lẹ ti kẹ́ o ẹ̀yin èèyàn. Ẹ má jẹ́ ń dá wa lágara jù, ẹ jẹ́ ń gbé fọ́nrán ọ̀hún wọlé kẹ́ ẹ gbọ́ gbogbo àlàyé tí Gódógbó ṣe nínú ẹ̀, kẹ́ ẹ dẹ̀ máa bá mi fèrò tiyín sí kọ́mẹ̀ǹtì. Nǹkan tí mo rí ń bẹ̀ tó yé àlẹ́nu fún mi ò ní pé níjọ́ tí a máa sìnkú bàbá mi 2015 mo wọ ẹ̀yìn mi báyìí, mi ò rẹ́ni kankan débi pé gbogbo àwọn èèyàn tí mo pè dárí mi kú á sì wọ́n láago mẹ́rin o, dárí mi kú á sì wọ́n láago mẹ́rin, mi ò rẹ́dà Ọlọ́run kankan nínú gbogbo àwọn tá a jọ ń ṣiṣẹ́. kò ní ìpínlẹ̀ ẹjọ́ yẹn sú. Àfáà kan wà, wọ́n ń pè ní àfáà Lukman, ó wà ní Elékùrọ̀ ní àná Sànkẹ́. Àfáà Lukman yẹn ó bá mi pe Alhaji Àlífà Akílápá pé mọ́níjà Alhaji Taye currency bàbá rẹ̀ kú o, àwọn dẹ́bẹ̀ kí a bá wọn ṣe lecture ń bẹ̀. Ìgbà tó di pé ó tó kásìkù láago mẹ́rin, ó ní àwọn yóò gbé kọ́ọ̀lù mi mọ́, so wọ́n jẹ́ kó yé mi pé Alhaji Taye currency ní káwọn mọ́ wà. Gbogbo àwọn tí mo pè anybody ò wá, wọ́n Alhaji currency ní káwọn mọ́ wà, kí lájọ fà pọ̀, kí ni mo ṣe fún wọn, kí ni mo ṣe gbá. ní tó fa ọ̀rọ̀ tí mo ń sọ yìí ó ní pé àtèèyàn tí mo mọ̀ fúnra mi nígbà tí mo wà ní gate àtèèyàn tí mo mọ̀ ní kí àwọn so olórin làwọn ń gbé mic, èmi ò mú mic, mi ń kọrin, kò sẹ́ni tó lè listen sí mi àfi kàn gbọ́rọ̀ ẹnu wọn. Ajá ìjà yẹn for 6 months. Nígbà tó dé after 6 months Ọlọ́run bá wa yanjú ẹ̀ àparí ẹ̀ àtúnjọ ń ṣe bá a ṣe ń ṣe lọ láti gbà yẹn. Nígbà tó ti 2019 wọ́n tún ní mo ṣe àwọn, èmi ò mọ̀ pé tí èèyàn máa ń báyàn ṣe tàjọ ń jókòó nu mọ́tò tàjọ ń káàkiri Èkó yá, ìlú báyìí wá yá, à ń lọ báyìí àjọ ń kirikiri ni tọ́nà dẹ́n fi sọ̀rọ̀ sọ wa. èyí mọ̀ pé nígbà pé gbogbo ẹ̀dá bá máa dé láyé á dé bẹ́ẹ̀ o, àfi tí àsìkò Ọlọ́run ọba tí ètò. Ní ìgbà tí ìjà yẹn fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ inú ilé ni mo wà tí gbogbo àwọn èèyàn ń pè mí
lọ́tún lósì, kí ló ṣe fún Táyé, kí ló pa wá àti Currency pọ̀, kí lẹ́jọ́ fà pọ̀, kíní kankankan, àwọn délé rẹ̀, ó lóun ò fẹ́ rí ọmọ, ó lóun ò nídìí ẹ mọ́, ó lóun ò nídìí ẹ mọ́, ó lóun ní nǹkan tó ń fẹ́ bọ́ sí pọ̀ mọ́. Gbogbo èèyàn ló ń pè lójú àwọn pé àwọn ò nídìí gódógbó mọ́ o, ẹ má jẹ́ gódógbó wá dọ̀ yín mọ́ o. Mo dẹ̀ gbéra, mo dẹ̀ lọ bá wọn tó súnmọ́ wọn tó jọ́ lọ́rọ̀ wọn, tó fi dórí àwọn àfáà wọn. Mo kó wọn lẹ́yìn lọ sílé wọn láti bá mi bẹ̀bẹ̀, kán bá mi béèrè nǹkan tí mo ṣe. Níjọ́ náà Alhaji Taye Currency wọn sọ ohun tí mo ṣe o. Ní tí wọ́n ń sọ ni pé mo fẹ́ da ìjọ àwọn rú, mo fẹ́ da báńdì àwọn rú. Ọ̀rọ̀ táwọn bá ti ń sọ láàrin ara wọn, ẹnu mi ló ti máa ń jáde. Táwọn bá sọ̀rọ̀ olórin kan, èmi ní gbégbèsè tí ń lọ mọ́ polórin yẹn tí màá lọ sọ̀rọ̀ fún. Mo dẹ̀ fi Ọlọ́run tó lọ dá mi àti yín tẹ́ ń wò wá tó dẹ̀ dáhùn náà, mo fi búra. Tó bá yẹ pé mo parọ́, gbogbo nǹkan tí ó jẹ́ nǹkan dáadáa téèyàn ṣe láyé kí n má rí ṣe. Ṣùgbọ́n tí mi ò bá parọ́ mọ́ wọn, Ọlọ́run lọ́bẹ̀ ẹlẹ́san o, kò sí àṣegbé o, àṣepamọ́ ló wà. Ó pe gbogbo àwọn tó súnmọ́ wọn kí wọ́n bá mi bẹ̀ wọ́n. Mo kó àwọn èèyàn lẹ́yìn lọ síbẹ̀. Alhaji Taye Currency wọ́n ní kò sí ní tó jọ, kí n sáàmọ̀ lọ́nlọ́ mi ni. Ó máa pé ọdún méjì báyìí tá a ti jọ ṣe pọ̀ mọ́. First thing tí wọ́n máa fi rope mi nìyẹn pé Alhaji Wasiu Alabi Pasuma, mo máa ń lọ sọ̀rọ̀ inú báńdì àwọn fún wọn. Mi ò lọ́rọ̀ inú báńdì wọn, mi ò ní anybody bẹ́ẹ̀, mi lẹ́yìn tí mo ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ tájọ́ ń pera wa. Lẹ́yìn pé mi àti Alhaji Taye Currency bá jọ débẹ̀ tájọ́ kúrò. Ẹni tó bá wọn Alhaji Wasiu Alabi Pasuma kàn bá mi ṣe interview lórí ọ̀rọ̀ yẹn tó bá bí bẹ́ẹ̀ bá ní. Ṣùgbọ́n mọ̀ pé tí lọ bá lọ lógún ọdún, ọjọ́ kankan lòtútọ́ máa bá. Gbogbo àti tó kálukú bá wà láyé tó bá wù, Ọlọ́run dá yóò gbẹ̀sẹ̀. Èmi mọ̀ kan yẹn dájú. Ẹ bá mi bẹ̀ wọ́n ni o, mi ò ní nǹkan tí mo fi lè bá wọn jà. Ẹ̀ṣẹ̀ tí mo bá ṣẹ̀ wọ́n, mo fẹ́ kàn sọ fún mi torí kò sẹ́ni tí mi ò tí bẹ̀ sí wọn tán. Mo lọ ilé Olúbàdàn, ìyàwó Olúbàdàn pè mí, wọ́n ní kí ló pa wá pọ̀. Mo dẹ̀ ní mi ní nǹkan kan tí mo lè sọ ju pé ọ̀gá ni, àfi kẹ́ ẹ bá mi bẹ̀ ẹ́. Nígbà tó dijọ́ kejì tí ìyàwó Olúbàdàn pè mí pé kí n yọjú sáwọn, wọ́n jẹ́ kó yé mi pé kí n fi Alhaji Taye Currency lẹ̀ torí nǹkan tó ń sọ ń pa mi ò dáa, kí n má ṣe tèmi, kí n fi lẹ̀. Ẹjá mú ọ̀rọ̀ ọjọ́ orí kọ́ là ń sọ o, ọjọ́ orí is number o. Ṣùgbọ́n ẹni tó bá jù ni lọ, ó lè jù ni nù. Gbogbo nǹkan ni wọ́n ní jù mí lọ. Achievement kankan mi ò rí lọ́dọ̀ wọn. Ní tó bá jẹ́ achievement mo rí lọ́dọ̀ wọn ju pé mo lọ Mọ́kà lọ́dọ̀ wọn lọ. Mo lọ hajj lọ́dọ̀ wọn. Achievement ẹyọ kan tí mo ní lọ́dọ̀ wọn nìyẹn o. So láti 96, 25 years ago láti jọ wà. Mo dẹ̀ ń dúpẹ́ fọ́lọ́run pé mo dúpẹ́ àlàáfíà. Tá a bá ti kú iṣẹ́ ò tán o. Alhaji Ajani Bello, mo lọ bẹ̀ wọ́n sí Alhaji Taye Currency. Wọ́n pe Alhaji Taye Currency lójú mi pé kán yọjú sáwọn ọ̀rọ̀ wà. Alhaji Taye Currency dá Friday fún wọn. Alhaji ní kémi náà wá káwọn bá mi bẹ̀ wọ́n. Mo wà ń bẹ̀ látago 11 láàárọ̀. Mo kírun Jímọ̀ ń bẹ̀, mo kírun aago 2 ń bẹ̀, mo kírun aago 4 ń bẹ̀, tó fi di aago 2 alẹ́ Alhaji Taye Currency ó wà. Alhaji mi ní kí n fi wọ́n lẹ̀ kí n máa ṣe tèmi. Ṣé dandan ní ká jọ ṣe pọ̀ ni?
àbí nǹkan mi wà ń bẹ̀ wọ́n sáà ní dandan àbí kí n sáà fi Ìbàdàn lẹ̀ tí n bá lẹ́ fi Ìbàdàn lẹ̀ àwọn ó pàdé bíi pé máa lẹ́sọ lẹ́yìn ọ̀run mi mọ nǹkan tí mo ṣe o àwọn tí wọ́n lọ Mọ́kà umra tí wọ́n lọ láàs mo ṣèwádìí àwọn tí wọ́n jọ wà nínú yàrá ní Mọ́kà mo bẹ̀ wọ́n mo rọ̀ wọ́n kí wọ́n jọ kán bá ń bẹ Alhaji Taye Currency kán máa fi Kaaba bẹ̀ wọ́n ní Mọ́kà wọ́n ní rárá báwọn ò gbà àfi kí n máa lọ́nlọ́ mi ni èmi ò dẹ̀ ní mi lọ́nlọ́ mi ṣùgbọ́n kán fi mí lẹ̀ kán kí mi náà ṣe yà wọ́n kí mi náà ṣe bàbá àwọn ọmọ mi kán yé máa nọ́ọ̀kì mi káàkiri everywhere ní gbogbo Nàìjíríà kò sí wọn tí nọ́ọ̀kì mi dé bẹ́ẹ̀ ló bá pè mí kí ló ṣe fún Taye Currency kí ló bá pè mí kí ló ṣe fún Taye Currency kí ló bá pè mí kí ni mo ṣe fún Taye Currency mi ò dẹ̀ ní nǹkan kan tí mo lè sọ torí pé mi ò kọrin wọn ò dẹ̀ lè gbọ́rọ̀ ẹnu mi ọ̀rọ̀ ẹnu wọn ni wọ́n á gbọ́ torí pé olórin làwọn tí wọ́n bá sọ láyé máa gbà èmi ò dẹ̀ ní nǹkan kan tí mo fẹ́ wí ju kí n bẹ ẹ̀yin ọmọ Nàìjíríà sí wọn lọ. Alhaji MC Oluomo Akínsànyà lẹ́kọ̀ọ́ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n rí pa ń jà wọ́n pè mí wá sẹ́kọ̀ọ́ láti wá bẹ̀ wọ́n wọ́n pe Alhaji kò sí nǹkan tí Alhaji Currency ò sọ tán so àwọn yẹn dẹ̀ jẹ́ kí n mọ̀ pé kí n fi Currency lẹ̀ kí n máa ṣe tèmi kó ń lé mi kò ń ṣe kúrò láyé o ẹ̀yin ọmọ Nàìjíríà mo bẹ̀ yín ni o ẹni tó bá mọ Alhaji Taye Currency ẹ bá mi bẹ̀ wọ́n o mi ò lágbára mi ò lóògùn mi ò dẹ̀ mọ̀ yẹn kankan mi ò dẹ̀ léèyàn tí mi ò dẹ̀ ní nǹkan tí mo fi lè bá wọn jà lọ́wọ́ bí mo ṣe rò ni mo rò yìí o ẹ bá mi bẹ̀ wọ́n tí èèyàn bàbá yàn ṣiṣẹ́ wọn kì í ṣe dandan o kì í ṣọ̀ràn èèyàn kí wọ́n yé bà mí jẹ́ kiri mọ́ kán yé máa nọ́ọ̀kì mi kiri mọ́ gbogbo yẹn wọ́n ń bà mí jẹ́ fún kán jẹ́ kí n jèrè àwọn ọmọ tèmi náà bí kán jẹ́ káwọn òbí mi jèrè mi ò ní bàbá mọ́ ìyá nìkan ni mo ní ìyá dẹ̀ ti darúgbó ó dẹ̀ ń bẹ lọ́hùn kémi náà náwó sóhun ẹni tó bá mọ̀ wọ́n dáadáa ẹ bá mi pè wọ́n ẹ bá mi tù wọ́n ẹ bá mi bẹ̀ wọ́n kí wọ́n fi mí lẹ̀ kán jẹ́ kí n ṣe tèmi. ó lágbára ò ṣẹ́yìn náà gbọ́ nǹkan ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu gódógbò yìí kí ló opinion ti yín ẹ máa bá mi jù sí kọ́mẹ̀ntì àmọ́ ṣe bí Yorùbá ló máa ń pòwe wípé kúrò nílé mi kì í ṣàṣe kúrò láyé kúrò bí iṣẹ́ mi kò yẹ kó nira tó ilé yìí ìgbà tó ti lóò bá ní kankan ṣe papọ̀ mọ́ ǹjẹ́ ó yẹ kó tún wá di wípé yóò tún wá mọ̀ dénà mọ́ níbi tó bá yẹ kó ti jẹ níbi tó yẹ kó tún ti ṣiṣẹ́ kó tún ti rọ́wọ́ tì bọ̀nù ǹjẹ́ irú ìwà tó dáa là ń bá lọ́wọ́ àwọn olórin fújì gangan ṣé irú ìwà tó dáa tó tọ́ láwùjọ là ń bá lọ́wọ́ wọn yìí àwọn ìwà tí ò dáa tẹ́lẹ̀ àwọn olórin àtàwọn onílù lẹ́yìn wọn ìjà yìí náà jà títí tán rojọ́ ẹ̀ tún wo tán tún rúbọ̀ báyìí olórin àti mánéjà eléyìí lágbára bẹ́ẹ̀ bá sì gbàgbé wípé ọ̀rọ̀ Alhaji Wasiu Pasuma òun náà ló di gbàsgbòs láàrin àwọn fáǹsì Paso àti àwọn fáǹsì Taye Currency pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí Taye Currency sọ jáde lẹ́nu at the end of the day ẹ̀yin náà wo ibi tó padà ń já sí gbàsgbòs lọ́tún lọ́sì kí ló opinion ti yín ẹ máa bá mi sọ sí comment ẹ má gbàgbé láti máa bá mi follow Digi Naija online tv lórí Facebook link kan wà ní comment section fídíò tó máa gbé yín lórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán ẹ máa like and share fídíò yìí kó máa lọ káàkiri lórí ayélujára ká tó pàdé láyé àtàláfíà ó dàbọ̀.